Alábí jọ nítorí Ọlọ́run jọ Alábí Alábí jọ Alábí. Ó yá Alábí. Tó ń pẹ́ dá wa dúró sí ibà, wọ́n sọ fún Arísí pé Yahoo ni wọ́n ṣàjọ Yahoo lójú yín. Do you know who you are talking to? Officer ló bá ibẹ̀ yẹn. Àwọn tó kidnap mi lọ́jọ́ sí àwọn ni. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀? Bó ṣe lè wù kọ́ ya oníjẹkújẹ tó kò lè jẹun náà. Kò ní jẹ́ tán. Ẹ yá nu sọ̀rọ̀ ni. Mo fẹ́ jọ pé tó bá ṣe ẹ̀tún kù. Kẹ́ gbé sí wa. What? 5 years mo lò ní training. It's more than that. Wàláhì ní ọ̀gá. Ṣé bọ́gà tiẹ̀ náà ni? Yóò rí bẹ́ẹ̀, odidi òòsà ní bẹ nínú rẹ̀. Ok, ó ti ya ẹ fẹ́ lò mí àjọ. Àbọ̀bọ̀ báwo la ṣe máa lù ẹ́? Daddy, answer. Iṣẹ́ wo la fẹ́ ṣe tó tún máa jáwó fún wa báyìí? Àwọn olè ti wá rọ́ọ̀bù mi. Ẹ wo ọkùnrin mẹ́ta. Obìnrin ẹyọ kan, obìnrin ẹyọ kan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi lé owó olówó. Láyà ẹ̀dẹ̀ ń jalè. Ẹ jẹ́ ká park. Ká park. Níbo lo ti rí ìbọn? Mo rí ilé. Orí ìbọn náà kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ fi pa ẹ́. Báwo ni ara yín sà? Kí ló ṣàrẹ̀? Ṣára lé sà. Nǹkan tó bá sọ pé kó ṣẹlẹ̀ báyìí, instantly ó máa ṣẹlẹ̀. Ọ́fíṣà, ẹ gbá mi létí. Mo gbẹ́ létí. Ẹ já wèrè ṣá. Èmi. Sórí bí mo ṣe wà mí délé aláwo rí. Mi ló bo ìbò fún ẹ. Mi ò lè di ayé ológun. Kí ló ti yẹ? Wọ́n wà ti ṣẹlẹ̀ wàhálà. Kí ló ṣẹlẹ̀? Kí ni wàhálà tó ṣẹlẹ̀? Sọ̀rọ̀ fún mi. Ẹ̀wọ̀n bí mi àtàlàbí ṣe jọ ń bọ̀ wọn láti. Àwọn gáàsì kan ti kidnap ẹ̀. Kílẹ̀bù ta ni? Alájìjẹ ni. Tó o bá jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmúra yóò kú ẹ Ẹ má jẹ́ òkú bàbá ẹ̀ ṣàánú mi o.